a ní nà wọ́n fúnra wọn ni wọ́n ó fúnra wọn lé ìdíjẹ àṣírí tú gbangba dẹkùn kedere bẹ́ẹ̀ wò ṣó báyìí lẹ ṣe ṣe orílẹ̀-èdè nàìjíríà láti gba ayé buhari títí dàsìkò tá a wà yìí wọ́n mà dárúkọ wọn wọ́n ní àwọn àtìkù ọ̀bọ ń bẹ̀ òun ò lè escape àrẹ̀mọ ọbásanjọ́ àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀fún leléyìí àbí èdì àwọn ọ̀dọ́ bá fún ta wọ́n ní níbo àwọn ò ní gbà mọ́ níbi tá à ń bá lọ yìí pé kò ní sí ìbò lọ́dún 2027 kí nìdí àtìtúmọ̀ ẹ bọ́ bí ẹ wá gbọ́ nǹkan tí àwọn ọ̀dọ́ nọ́ọ̀tì ìyẹn lókè ọya lọ́hùn-ún tí wọ́n fẹnu ara wọn sọ nípa ètò ìdìbò tí gbogbo yín rọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wípé yóò ṣẹlẹ̀ ní 2027 eléyìí máa ṣọ́ọ̀kì yín ẹ gbà wípé gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé yìí kó máa rántí àtibọ̀tán kó máa rántí pé àwọn òǹkọ̀wé kan ń bẹ tí wọ́n ń kọ́ lẹ̀ ìwọ lè rò pé èèyàn ò rí ẹ ó lè máa rò pé ta ló mọ̀ ìgbà tí mò ń ṣe dey play jókòó síbẹ̀ àwọn ọ̀mọ̀ràn tí mo ní inú ògbé tòun ti kára wọn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń wọ̀ ẹ má jẹ́ gbà yín lásìkò kọ́rọ̀ tí mò ń sọ lè bá àyè yín kẹ́ ẹ lè bá a mọ̀ ibi tí ìran haúsá fúlàní tí wọ́n bá ìran orílẹ̀-èdè nàìjíríà dé lápapọ̀ léyìí tó fa pípè tí ọ̀pọ̀lọpọ̀ tí biafra fi sọ pé òun ń lọ tí yorùbá nation sọ pé àwọn ò dúró mọ́ àwọn ọ̀dọ́ wọn ti tú pẹ́ẹ́pẹ́ wọ́n ti ṣe lálàyé fún gbogbo àgbáyé àwọn tí wọ́n fà á rèé àwọn baba ńlá àwọn ni kí ni wọ́n wá sọ débẹ̀ ẹ má jẹ́ gbà yín lásìkò mọ́ ẹ bá ń wo fídíò yìí ẹ má gbàgbé orílẹ̀-èdè yorùbá ní kíákíá òmìnira fórílẹ̀-èdè yorùbá bẹ́ẹ̀ ni òun ni kẹ́ ẹ máa pa láriwo ẹ bá ń fohùn sí fídíò yìí ẹ gbọ́ nǹkan tí àwọn ọ̀dọ́ òkè ọya tí wọ́n sọ nípa iṣẹ́ tí àwọn baba ńlá wọn ń ṣe òun rèé ẹ̀ ń ṣó ń bẹ̀. Okay, guys, so I saw some Northerners ranting on their page about how the 2023 election wasn't balanced because all the candidates are Southerners, and in 2027 they will not allow that to happen, that they should allow Atiku to represent the North in 2027. Dear Northerners, I just want to say respectfully that you are the most stupid and gullible group of people I have ever encountered in my entire life. First of all, since 1960, out of 100% of leaders that Nigeria have ever produced, 70 to 75% of these leaders are Northerners. More than half of the leaders are Northerners. Please, what have these leaders done for you? Tangible something, not us buying you wheelbarrow and calling it empowerment. Tangible something. In terms of development, zero. Despite the fact that most of the leaders we had in the country were Northerners. In terms of development, zero. Educational development, zero. Security, zero. Healthcare, zero. Other aspects, zero. The region, chaotic. Poverty rate, high as Mount Everest. Beggars everywhere. That is lack of empowerment and development. What have they done for you that made you think that they are worthy of representing you? Please tell me. To be quite honest with you, if I see Atiku and Tinibu, I will choose Tinibu. Here is why. At the end of the day, atrocities happen in the north wasn't created by Tinibu. Tinibu inherited banditry problem issue in the north. It started from your northern leader, Buhari. It started from him. According to some reports, the former President Buhari he recruited Miyetti Allah
members to sabotage the regime of Goodluck Jonathan back then. And look at them today. And when you even look at it, look at the three Miyetti Allah members that were arrested in Kwara State recently. Go and check the banditry industry. I'll call it industry because, you know, people are making money out of it. Go and check the industry. Northerners dominate that. 99% of them are Northerners. And almost most of them are Fulanis, just like Buhari. I pray for you, Northerner, in Jesus' name, in the name of Allah, please, may you receive sense in 2027. Amen. In the name of the Father, and the Son, and the Holy Spirit. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí ṣe tó sọ? Bẹ́ẹ̀ ni, ọ̀dàlẹ̀ kólé Jagunlabi ti lọ báyìí. Àmọ́ bí orin Barrister, onítọ́mọ aráyé ẹnìkan bá ń bẹ tó bá ń ṣe bí tọ́mọ aráyé bá ń ṣàdúrà fún, iṣẹ́ ọwọ́ ẹ̀ ó sì máa ṣépè fún. Àmọ́ tó bá ń ṣe rere, bẹ́ẹ̀ bá ń ṣépè fún, oníṣẹ́ ọwọ́ ẹ̀ yóò máa ṣàdúrà fún. Nígbà tí èèyàn lọ láyé tó kù lókè ìpẹ̀, tá a ní kó kílére kọ́kànnà re, Ọlọ́run kó fọ̀run kẹ́ tó sì ṣiṣẹ́ ẹ̀kẹ́lẹ̀. Ẹ gbọ́, ṣó ti rìnrìn tí Ọlọ́run fi ní láti kẹ́ òǹtọ̀hún, iná ẹ̀ ló dífá fún ààrẹ àná tó ti dolóògbé báyìí, Muhammadu Buhari. Ẹ wo ibi tí wọ́n bá ìran ilẹ̀ Nàìjíríà dé lónìí nítorí pé a fẹ́ gbàjọba báyìí tipátipá báyìí túláàsì. Òun náà ló tún wà lásìkò tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. A fẹ́ bámbàdì lónìí, ajínigbé lọ́la, kinní kan lọ́túnla, tó jẹ́ pé kò sí region tí wọ́n ti wá sí mọ́ báyìí. Tíjọba sì sapásapá tó kọ̀kọ̀kọ̀ tí wọn ò tí ì rí wọn sọ pé ọyá ẹ jókòó sójú kan. Torí agbára náà ni, agbára 2027 bí wọ́n ṣe lò ó lórí Jonathan ní 2015 náà náà tó fẹ́ lò lórí Aṣíwájú báyìí. Àwọn the same knot yìí náà ni. Bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí àánú rẹ Yorùbá ti ṣe mí, tẹ́rù yín bà mí ojú wípé àwọn bàbá nọ́ọ̀tì yìí náà láṣẹ tún sáré lọ́ọ́ lè bá. Ṣé kò tán? Àwọn náà làwọn bàbá wa jẹnẹjẹnẹjẹnẹjẹnẹ, wọ́n ti sáré ọ̀dọ̀ wọn náà lẹ́ ń lọ. Àwọn tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wa ń bí, àwọn ni wọ́n sọ pé bí wọn ò bá kírun, àwọn ò kírun. Bí wọn àwọn ọ̀rọ̀ tán bá sọ lórí ìrun, lórí àlùjánà, òun lọ́tán. Àwọn ni wọn ò dílé wọn tò yìí. Àwọn ni wọ́n ìkan kékeré òróòro nínú ẹran àwọn rèé. Ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ tí ẹni yìí sọ nípa wọn. Inú ọ̀rọ̀ tọmọbìnrin yìí sọ yìí, èèwo ni rọ́ńbẹ̀. Ní 2015 gbogbo wa la wà láyé, àwa ní òkèrè. Láti 2011 lógún yìí ti bẹ̀rẹ̀. Àwọn Boko Haram, àwọn tí wọ́n lọ kó wá kán wá dìbò láti Nàìjíríà kankan nígbà yẹn lọ́hùn, àwọn ló grow up. Wọ́n rí pé ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ Nàìjíríà yìí. Àwọn ọmọ tó jẹ́ pé àgbàṣe kí wọ́n ru kẹ́ńkéré kí wọ́n ṣe kínní ni wọ́n ṣe lọ́hùn. Àwọn ló di tẹ́rọ̀ sí wa lọ́rùn báyìí. Nọ́ọ̀tì náà sì ti wá. Kí ni ìdàpọ̀ tó ń bẹ láàrin wọn? Ẹ wò ó, èèyàn bẹ́ẹ̀ nìkan kọ́ là ń lọ. Ẹ jẹ́ ń gbé yín díẹ̀ súnmọ́ wájú. Ààrẹ àná bàbá wa Ṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́, bàbá o, ògbógbò òjò ẹ bọra òwò, alùpùpù àkejì, ẹ wo bó ṣe bojú Yáàyè jẹ́. Àmọ́ tí èèyàn bá wo fídíò Yáàyè yìí lójú èèyàn, á rò pé nǹkan tí Ọbásanjọ́ ń sọ ọ̀dà. Ẹ kọ́kọ́ wo fídíò yìí, mò ń padà bọ̀.
bí n bá padà dé ọyá ká wá tẹ̀síwájú òun rèé ẹ̀ǹṣó ń bẹ̀. ẹ wà láyé ọwọ́ yín ọmọ òròkè o. ìkẹta ni súnsúnmọ́ Èkó tí a súnmọ́ Èkó. ìyẹn dẹ̀ jẹ́ nǹkan tó dáa àti nǹkan tí ó kù díẹ̀ kí a tó nígbà míì nítorí àǹfààní wà fún pé a súnmọ́ Èkó. nǹkan tó kù díẹ̀ kí a tó ó tún wà o torí tí wọ́n bá jalè lẹ́kọ̀ọ́ wọ́n bá máa sá wọ́n bá kú lẹ́kọ̀ọ́ Ògùn state wọ́n ń bọ̀. àwa tá a gba ntó dáa a gba ntó kù díẹ̀ kí a tó ṣùgbọ́n ó wá kù sí wa lọ́wọ́ bá a ṣe mánéèjì ntó kù díẹ̀ kí a tó torí irú àwọn àrẹ̀mọ tí wọ́n ń gbé kó tí wọ́n jẹ́ pé ẹ káàbọ̀ padà ẹ gbọ́ òwe tí bàbá wa Àrẹ̀mú Ọbásanjọ́ pa lórí ọ̀rọ̀ Yáàyì. òwe ni bàbá pa ṣùgbọ́n béèyàn bá ọlọ́gbọ́n ló lè yé àwọn ọ̀mọ̀ràn ní màá. bàbá gbé e kalẹ̀ lọ́nà òmòye àgbà. asúnmọ́ Èkó súnmọ́ wa ṣùgbọ́n àwọn àrẹ̀mọ tó wà lẹ́kọ̀ọ́ yìí ẹ dákun ẹ bá mi náà béèrè nígbà wo ni Yáàyì ti lọ ìpínlẹ̀ Ògùn ní gbogbo ọdún tó fi gbé Èkó tó fi ṣe sẹ́nítọ̀ tó fi ṣe rẹ́ẹ̀pù tó fi ṣe state house of assembly. ṣùgbọ́n nígbà tọ́rọ̀ òṣèlú bọ̀ ó di ẹni tó ń lọ bẹ̀ lóòótọ́ àkọọ́lẹ̀ tí gbogbo àwọn tó wà ń yé wa tó wà níbẹ̀ tí wọ́n ń pariwo ní ìsinmi pé ó ṣe dáadáa fáwọn ó ń bá wọn ṣọ̀nà ó ń bá wọn ṣe transformer ó ń bá wọn ṣe gbá ó ń bá wọn ṣàwo fine and good. tí yóò tẹ̀síwájú bó bá débẹ̀. ẹ má gbàgbé pé ẹ̀yin kọ́ ló sìn tó fi rí owó tó ń kó wá bẹ̀. ọ̀ndà ìpínlẹ̀ Èkó lọ́kọ́kọ́ wà kó tó wá di sẹ́nítọ̀ lọ́dọ̀ yín. ibẹ̀ kọ́ là wá lọ. àmọ́ kí ni ìpinnu ìjọba ìpínlẹ̀ Ògùn nígbà tí ẹ gbìyànjú àti jẹ́ kí ìpínlẹ̀ Ògùn ó dàgbà? yes ẹ lọ wo àwọn ọ̀nà káàkiri ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ní ìsìn tó ju ọ̀rọ̀ mọ́ lára àdúgbò bẹ̀rẹ̀ sí ní gbádùn àdúgbò wọn ṣùgbọ́n wọn ò gbádùn ẹ̀ náà. ẹni tí ó ti bẹ̀ ní ikọ́ wà torí wípé ekuru tí wọ́n ń fà símú. àsìkò òjò ìbànújẹ́ àsìkò ẹ̀rùn ìrònú torí pé lásìkò òjò ọ̀pọ̀lọpọ̀ ò lè délé ẹ̀ látàrí omi. abandon project táwọn ọ̀gágun gómìnà tí wọ́n wà abandon. so tó bá search for another better option kò tí ì dẹ̀ṣẹ̀. àmọ́ ohun táwọn ń wò ni wípé ṣé tèkó ni ó ṣe dáadáa ni àbí ti bòmíì. ẹ gbọ́rọ̀ náà yẹ̀wò. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè táwa ń béèrè fún òun làwa sì ń béèrè fún. torí pé bá a bá dá wà lónìí tá a dá dúró kò sí ẹ̀dá tí ó sọ fún wa wípé bákan la ti gbọ́dọ̀ ṣe nǹkan wa. a ti mọrú èèyàn tá a máa fi síbẹ̀. in the next few years ẹ rí i pé ìdàgbàsókè tó lóòrè tó ní kìmí ó máa dé bálẹ̀ Yorùbá torí pé a ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwọn baba ńlá wa ló ti ṣe ọpọlọ tó sì fi ṣe ń gbà yẹn ó sì wà lára àwọn ọmọ náà. ẹ gbọ́ mi tọ̀ náà ó wá dàbá yìí sìn nínú àkáwùwà ìkà ká ṣe bí irú àwọn bàbá Ọbásanjọ́ wọ́n dára wọn mọ̀ ipa àti ọ̀nà tí wọ́n gbà àti ibi tí wọ́n gbé ìran Yorùbá dé lónìí
àwọn ló lè mẹ́nu bàròyìn ibi tí wọ́n ti ìran Yorùbá dé lónìí. Bóyá ìdí rèé tí bàbá yìí fi máa ń pariwo gbogbo ìgbà tó bá ti rẹ́rìn kan pé ẹ kíyè sára o, ẹ ṣọ́ ṣe o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn, ẹ wò ó bó ṣe ń ṣẹlẹ̀ tí wọ́n mú àwọn ọmọ ìyá tí a là. Fúlàní ni wọ́n. Nípínlẹ̀ Ògùn nísìn téèyàn bá fẹ́ rìn tìfura ni. Bẹ́ẹ̀ ni tìfura ni, torí àgbègbè yẹn bí ká sọ pé kára yí wọn ká ni. Ìyẹn nípínlẹ̀ Ògùn wa. So báwo lẹ ṣe ní ká ṣe? Ṣó ṣeé ṣe kí èèyàn mẹ́ta ó máa rìn méjì kò pọ́síbù. Èèyàn méjì ò sì lè rìn mẹ́ta. Bí ìran Yorùbá bá àbá ṣera wa lọ́kan nínú ìrìn àjò tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ yìí, ó ṣeé ṣe ká má débi tá à ń lọ. A ti béèrè lọ́wọ́ àrẹ̀mú Aṣíwájú Ahmed, ó ti yọ̀ǹda olóyè Sunday Adéyẹmọ pé kó máa bọ̀ wálé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba wa. Àmọ́ báwo ni ó ṣe ṣàṣeyọrí? Ìbéèrè tó yẹ á béèrè lọ́wọ́ ara wa rẹ̀. Ibo ló fẹ́ gbé gbà? Iná ẹ̀ ló yẹ kémi àtẹ̀yìn kájọ dáhùn béèrè yẹn. Kì í kàn ṣe pé ká máa sáré tẹ̀lé lẹ́yìn, kì í kàn ṣe pé ká máa pè é káwọn parí Ìgbòho òòṣà. Báwo ni ó ṣe ṣàṣeyọrí? Báwo ni a ṣe máa ṣe tí irú àwọn ọ̀dọ́, ẹ wo arákùnrin tó sọ̀rọ̀ nípa àwọn náà tí ṣe pé kò fọwọ́ bonú, ó sọ story yẹn from 1960. Àwọn tó ń lead ilẹ̀ Nàìjíríà for that past years are Fulanis, Hausa Fulanis. Now ó di pé ó padà sọ́dọ̀ tiwa nísìnyí, wọn ò fẹ́ gbà, wọn ò fẹ́ àwa àárín south west, àwa náà la tún padà team up pẹ̀lú wọn láti lé Jonathan lọ ní 2015. tó bá yẹ pé team up pẹ̀lú wọn láti gbà pé kí Jonathan lọ kó di 2021 àbí 20 yíyàwó nìyẹn tí 2019 kọjẹ́gbà yẹn ló tó hand over kí wọ́n wá gbà ká wá sọ pé Buhari ló wà lórí oyè nísìnyí. Kò sọ́gbọ́n, kò tiẹ̀ lè wà lórí oyè mọ́ láti gbà yẹn. Àti rẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ pamọ́ gbogbo ìgbà tó wà ní orí kíní owó Nàìjíríà ni wọ́n fi so ẹ̀mí ẹ̀rọ. Nígbà tẹ́nìkan lọ bẹ̀, ọjọ́ tẹ́nìkan lọ bẹ̀ tó lọ já kíní yẹn náà ni bàbá jẹ́ pé Elédùà kọ́lọ́run bá wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ kùrùsíyù méje sájà nẹ́kfíù sáàtì kọ́ lọ bá wọn tó bá jẹ́ pé wọ́n ṣiṣẹ́. Àmọ́ tí wọn bá ṣiṣẹ́ tó àwọn nù. Tí wọ́n bá ṣiṣẹ́ àdúà máa bá wọn. Tí wọn bá ṣiṣẹ́ àdúà ò lè bá wọn. Ẹ wo pìtìpìtì ayé tó mú àwọn náà tì lóde yìí, tó mú kí Àtíkù máa ké káàkiri kó máa bẹ̀bẹ̀. Gbogbo nǹkan tí ẹ̀dá bá ti ń ṣe láyé máa ṣọ́ra àti máa jẹni kejì lẹ́sẹ̀. Bó bá ti ń jiyàn lẹ́sẹ̀, kò sí ọgbọ́n tó fẹ́ dá láyé yìí, àwọn èèyàn tó jìwọ́ náà lẹ́sẹ̀. Tinubu dá o, kò dá o, ara àwọn tó ń ṣẹlẹ̀ sí Tinubu, ara ẹ̀san ń bẹ ń bẹ. Ẹ má jà tanra wa jẹ. Ṣùgbọ́n ìran wa ni nígbà ó ti débẹ̀ yìí, a ti fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ wa, ó di dandan ká lè dúró tì. Pàápàá bẹ́ẹ̀ bá rí ẹbú wa pé ó ti ẹ̀gbà kó lóye Sunday Adéyẹmọ wálé, ẹ̀já kọ́kọ́ fún un ní kúdò yẹn. Bó a sì ti ń kúdò ẹ̀,
bẹ́ẹ̀ là ń jẹ́ kó yé pé orílẹ̀-èdè Yorùbá náà lọ́kàn tí mo sì mọ̀ pé dandan yóò ṣe ẹ dákun ẹ bá ń ṣe àìtó yìí ẹ má wòye mo ṣe ẹ ọba jẹ́gbà àkọ́kọ́ rí pé ọba mi ṣí ẹ bá mi tẹ̀ sójú ẹ yọ̀wọ̀ gbòòrò ayé lọ ẹ ṣé o a tún pàdé.